5% ló ń dé destination wọn. Ẹlòmíì á padà dúró sínú ìlú kan tí ò ní láǹfààní àti padà wá. Tó kú ló wá kú sínú ìrìn àjò yẹn tí àti ẹ̀wà ríra wa mọ́. Adé wẹ́rẹ́wẹ́rẹ́ bíi ìjàlẹ̀, adé kùtùkùtù ìbejì òwúrọ̀, adé pápápá bèjì ìyálẹ̀ta. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Ìròyìn Ọgbọ́n TV tẹ̀ náà pàdé àti máa wà ní Nàìjíríà àti lókè òkun. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ lẹ́kọ̀ọ́ lórúkọ bàbá tó bí ń lọ́mọ. Olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ọmọ ara akéni ní màjọ́ mẹ́jọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn. Ibi ọ̀nà gbé wa gbà lónìí yìí ẹ mọ̀ wípé ẹni bá mọ̀nà báyìí òun náà ní ń tọ́. Ẹni tí mo ṣe wà pẹ̀lú wọn ní àkókò tá a wà yìí wọ́n mọ àwọn ọ̀nà kan tó sì jẹ́ pé ìrìn àjò yìí lọ́tún àti lósìn tó wá parí sórí ṣíṣiṣẹ́ ìránṣẹ́ fọlọ́nù ọba láti ibi tá a ti máa ń mọ̀rọ̀ bọ̀ lórí báwo ni ìrìn àjò lọ sí wá lọ sókè òkun láti orílẹ̀-èdè Nàìjíríà ohun tójú àwọn ènìyàn ti rí àti wípé báwo la ṣe fẹ́ lọ àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àtọ̀rọ̀ Yorùbá mọ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ káàsán sà. Ẹ káàsán gbogbo àwọn tí ń gbọ́ mi ní àkókò yìí nílẹ̀ yá àti ní òkè òkun mo kí yín àtúlẹ̀. Ẹ bá mi dárúkọ yín fún àwọn èèyàn tó ní àǹfààní láti máa wò wá. Orúkọ mi ni Chaplain Apostle Michael Ìdòwú Ọbátọ́lá. Wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn kó tó di pé mo lọ sórí ọ̀rọ̀ olùṣọ́ àgùntàn sà. Kí n tẹ̀ kọ́kọ́ béèrè nítorí gẹ́gẹ́ bí àwọn ìwádìí tí a ṣe kó tó di pé a tẹkọ̀ létí dé ọ̀dọ̀ yín ń bì báyìí ọjọ́ oyè wa pé àwọn ìrìn àjò míì wà tẹ́tẹ̀ ti gbìyànjú àti tí bá ní kí n tẹ̀ béèrè pé gbìyànjú àti lọ sókè àwọn ìlú mélòó lẹ́tẹ̀ ti gbìyànjú nítorí ó níbi tá a ń lọ gọ́gọ́ ń bẹ̀ láti lè jẹ́ kí àwọn kan tí wọ́n ń bọ̀ lẹ́yìn tá a jẹ́ bí ọmọ sí yín láti kẹ́kọ̀ọ́ lára ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. It's a long journey so far. Mo gbìyànjú láti lọ sí òkè òkun ní gbogbo àkókò wọ̀nyí. Ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbé ìgbésẹ̀ nípa gba Nigerian passport. Nígbà tá a ní eléyìí tán a gbìyànjú káàkiri àwọn èèyàn kan tọ́ mi sọ́nà láti lọ sí Republic of Benin. Mo lọ gba identity card ìyẹn tàbí wọ́n pè ní national ID card wa. Lẹ́yìn èyí mo gba passport wọn tí àwọn ń pè ní passport lọ́dọ̀ tí wọ́n ń bí. Pé kí ìrìn àjò yẹn kó lè yá ní kọ́mọ́kọ́mọ́. At the end of ìrìn àjò wọ̀nyí a discover wípé passport gan tá a ní lọ́wọ́ tá à ń torí ẹ̀ wá ìmí kiri ó fẹ́ supersede tí a tún lọ gbà ní Benin. Ní ẹnu àwọn ìrìn àjò yẹn mi ò fẹ́ dárúkọ àwọn èèyàn kan tó jẹ́ àwọn èèyàn tí ìlú mọ̀ ká wọ́n wá tọ́ mi sọ́nà pé ẹnìkan wà tí ó máa ń bá wọn ṣe ètò ìrìn àjò. tó ẹni náà mo fi orúkọ bò láṣìírí ṣùgbọ́n orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ní máa dá à ń pè wọ́n ní Níyì Ìdòwú. Wọ́n wà ní Èkó ní abúlé Ọlọ́ọ̀nì ní abúlé Ẹ̀gbá. Wọ́n ní shipping company so ni wọ́n wá jẹ́ kó yé mi pé máa gba seaman passport account of wages. So wọ́n wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa gẹ́gẹ́ bí greaser. Nǹkan tá à ń pè ní greaser nínú ship ni àwọn tí ó máa oil engine tí wọ́n máa mójútó báwo ni àwọn engine ṣe ṣiṣẹ́. Wọ́n kọ́ wa ní gbogbo ẹ̀. Àbálọ àbábọ̀ a sanwó ribiribi. So ìrìn àjò yìí àwa tí a rìnrìn àjò yẹn tó bí 21 tájọ rìnrìn àjò yẹn a gbéra láti Èkó wọ́n dà wá sí Liberia. So with the hope pé we are going to Amsterdam tí àwọn èèyàn pè ní Netherlands. So Amsterdam ni destination wa then. So but we bá ara wa ní Liberia. Nígbà tí mo wí yìí ó dàbí ìgbà yẹn ní àsìkò ṣàstélọ̀ tí ìlú yẹn ò fararọ. Láti sá kúrò láti Liberia wá sí Sàró táwọn gbogbo èèyàn mọ̀ ní Sierra Leone ní olúìlú wọn tí à ń pè ní Freetown. Ibẹ̀ ni mo wà tí a ti ń gbìyànjú àti lọ sí òkè òkun. Gbogbo ìgbìyànjú yìí já sí pàbó ó ti ẹ̀ bọ́ sí àbámọ̀ pàápàá pé travelling by road kì í ṣe ohun tí
ó yẹ kí ènìyàn gbẹ́kẹ̀lé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló pàdánù ẹ̀mí wọn nínú ìrìn àjò yẹn. So a tún kúrò ń bẹ̀ a lọ sí Gambia a ṣàtọ̀ káàkiri most West African country ó ní ojú ibi tí mi ò tí ì dé ní ibẹ̀ yẹn pẹ̀lú agbára Ọlọ́run mo tún padà nígbà tí ó sọnà mo tún padà sí Sierra Leone nígbà tí mo dé Sierra Leone tí gbogbo nǹkan yẹn ẹnìkan nínú wa lórí ọ̀nà lọ torí pé òun wà pẹ̀lú $1,000 then nígbà yẹn à ń pe orúkọ ẹni yẹn ní Eremo Sele òun ní ẹ̀gbọ́n ní Spain àwọn náà gba Liberia passport fún tí wọ́n mọ bí wọ́n ṣe lò wọ́n cross by ferry ni wọ́n fi cross orí omi lòun gbà lọ orí omi ló gbà lọ ṣùgbọ́n bá a tó kọ́ ẹni tó kú ni wá kú sínú ìrìn àjò yẹn tí àti ẹ̀wà ríra wa mọ́ so nínú ìrìn àjò mi ní Freetown mo ti rí church kan tí à ń pè ní Church of Christ according to history mo rí pé bàbá ọ̀rẹ́ mi ló mú Church of Christ lọ sí gbogbo West African country ló mú mi wọbẹ̀ ibẹ̀ ni mo ti rí ìrànlọ́wọ́ padà sí ilé bí ò bá ṣe pé ẹ ní àǹfààní àti wọ church yẹn ó ṣeé ṣe kí ẹ má padà Ọlọ́run má jẹ́ ká jẹ́ sí àjò. àmì àṣẹ Elédùmarè ibi à ń lọ òun gangan náà ni adé lójú ọ̀nà yẹn nígbà tẹ wá padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà sí ìlú Èkó ǹjẹ́ ẹ tún lè ronú wípé ẹ tún fẹ́ lè gba irú ọ̀nà yẹn padà bí ẹ lè tún gba àwọn èèyàn lámọ̀nà pé kí wọ́n gba irú ọ̀nà tí wọ́n gbà yìí lọ. mi ò ní ìrònú ẹ̀ mọ́ because we are talking about experience tí èèyàn ti rí nínú ìrìn àjò ṣé bí la fẹ́ sọ ni mo lérò nígbà tí mo wà ní Gambia wàá rí láàárọ̀ kùtùkùtù àwọn ta draft ní orí street tí mo dẹ̀ jẹ́ ẹni tó mọ̀ nípa àti play draft dáadáa ibẹ̀ ni mo tún ti rí àwọn ọ̀rẹ́ oríṣiríṣi ẹ̀sùnmọ́ wọn bẹ́ẹ̀ tó ìrìn àjò tó rough ni kéèyàn sọ pé òun rí ìrìn àjò by road ẹlòmíà sọ̀nà nínú let me say out of 100 let me say 5% ló ń dé destination wọn ẹlòmíà padà dúró sínú ìlú kan tí ò ní láǹfààní àti padà wá sílé torí ìtìjú àti àìrí ọ̀nà àbáyọ torí ò gba èèyàn níyànjú láti lọ. gbogbo ìrìn àjò yìí yẹ́sà báwo lẹ ṣe wá ṣe tẹ̀ wá fi bára yín nínú ṣíṣiṣẹ́ ìránṣẹ́. nígbà tí mo kúrò ní Freetown ní Sierra Leone tí mo padà dé sí Nàìjíríà mi ò lè ìlú Abẹ́òkúta ni mo ti bá lọ ìrìn àjò yẹn tí gbogbo èèyàn dẹ̀ ti mọ̀ mí ní Abẹ́òkúta ọ̀pọ̀lọpọ̀ ti believe pé mo wà ní Amsterdam ẹ ti wà ń lo èbó so ojú tì yẹn kò jẹ́ kí n lè padà sí ilé mọ́ mo wá dúró sí Èkó mo ń gbé pẹ̀lú ọ̀rẹ́ mi kan níbẹ̀ ọ̀rẹ́ mi yẹn wá jẹ́ ẹni tó ní dánfó so nígbà tí ò dẹ̀ síṣẹ́ mo wá bẹ̀rẹ̀ sí wa dánfó níbẹ̀ ni mo ti pàdé ìkan náà àwọn ọmọ church mi ní Èkó tó jẹ́ driver ẹbí mi Saudi òun ló wá níjọ́ kejì tí mo rí tí mo gba àdírẹ́sì ẹ̀ ní dánfó yẹn jóná ní orí Third Bridge lọ́jọ́ kejì tí kò tún sí iṣẹ́ lọ́wọ́ mi mọ́ ìlú wa mú mi lọ sí ọ̀dọ̀ àwọn arákùnrin yẹn ní dimu gbogbo àwọn èèyàn mọ̀ Akin ní orúkọ rẹ̀ tí ó jẹ́ ẹni tí gbogbo èèyàn mọ̀ driver Ebenezer Obe tó ń kọrin yẹn nìyẹn òun ni mo wá lọ tí mo fi wá rí iṣẹ́ sí ọ̀dọ̀ Ebenezer Obe. ọ̀dọ̀ evangelist Ebenezer Obe lẹ wá ríṣẹ́ sí tí mo wá ríṣẹ́ lẹ́yìn yẹn mo ṣiṣẹ́ ń bẹ̀ yẹn bíi ọdún méje kí n tó kúrò ń bẹ̀ mo tún ṣiṣẹ́ pẹ̀lú group development company mo bá wọn ṣiṣẹ́ mo ṣiṣẹ́ pẹ̀lú Rashlink mo parí ìrìn àjò yẹn sí Stanbic IBTC Bank ilé ìfowópamọ́ níbẹ̀ ni mo rí pé ọkàn mi ti bẹ̀rẹ̀ sí balẹ̀ ṣùgbọ́n nínú ìrìn àjò ẹ̀dá ayé mo kàn déédéé lọ fi ìwé sílẹ̀ níbẹ̀ láì mọ̀. sọ́wọ́n lọ ní kẹ́ẹ̀kọ̀wé fún. náà èmi ò mọ̀ lẹ́yìn ọjọ́ kẹta tí mo ti fi ìwé sílẹ̀ ni mo tún padà lọ sí ibi iṣẹ́ tó di pé kí ni mo tún wá ṣe ń bí. lẹ́yìn eléyìí ni tí iṣẹ́ bọ́ ni mo tún wá láàlá mo wá rí ara mi torí pé mo ní mọ́tò kan gbà yẹn 504 station wagon mo wá rí ara mi ní abẹ́ bíríìjì Ìkẹjà tí mò ń pe èrò sínú mọ́tò mò ń pe àwọn tó ń dé láti airport mo wá gbé arákùnrin kan pẹ̀lú ìyàwó rẹ̀ tó jẹ́ pastor and pastor mrs ní ojú àlá yẹn wọ́n lọ sí crusade pastor yẹn ní church níbí but
ó wá dé láti ìlú òyìnbó ó wá ń sọ fún ìyàwó ẹ̀ nínú mọ́tò nígbà tí mo ti dá gbogbo èèyàn tó kù ó kù àwọn méjèèjì mo fẹ́ gbé wọn lọ sí crusade ground. a kú díẹ̀ ká débẹ̀ ní pásítọ̀ yẹn sọ fún ìyàwó ẹ̀ pé òun ò lè mínísítà mọ́. níbẹ̀ ni mo tún wá ń sọ fún wọn pé èmi náà pásítọ̀ ni pásítọ̀ yẹn ní kí n panu mi mọ́. lójú àlá yẹn pé dráìvà ni mí mo ní mi kì í ṣe dráìvà mo kàn ṣe coincident ni pé pásítọ̀ nígbà tá a máa dé crusade ground pásítọ̀ yẹn ní kò sí agbára mọ́. nígbà tí pásítọ̀ yẹn gba mic ní crusade ground èmi náà dúró pẹ̀lú wọn. ohun tí mo kàn máa gbọ́ lẹ́nu pásítọ̀ yẹn ni pé arákùnrin kan ń bẹ níbí mi ò lè ṣiṣẹ́ ìránṣẹ́ lénìí torí pé ó ti rẹ̀ òun ló máa ṣe iṣẹ́ ìránṣẹ́. so bọ́dẹ̀ ṣe pé orúkọ mi wọlé nìyẹn tí mo dẹ̀ wọ pulpit mo dẹ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn tí gbogbo àwọn èèyàn wà blessed. níbẹ̀ ni pásítọ̀ yẹn ṣe máa dáhùn pé èmi ń padà sílùú òkun ṣé ẹ fẹ́ arákùnrin lórí ìjọ ń bí. láti máa jẹ́ pásítọ̀ ìjọ yẹn nìyẹn lójú àlá yẹn bí mo ṣe tají lójú ayé mo rọ àlá yẹn pẹ̀lú èèyàn kan lẹ́ni yẹn wá pè mí wípé ó dàbẹ́ ni pé transport lọ́lọ́run fẹ́ kí n ṣe mo wá owó mo tún lọ ra Mazda box. ẹ tún rọ ọkọ̀. àfiná Èkó sí Ìbàdàn lẹ́yìn oṣù kẹta tára mọ́tò tó ní owó iyebíye lórí mọ́tò yẹn padà ní accident tó beyond láti repair. ẹ tún máa wò pé ṣé bá láti mọ lára. tí àwọn èèyàn tún ṣèṣe tó jẹ́ pé owó mi mo tún fi ń tọ́jú àwọn èèyàn mo tún padà sí square one. lẹ́yìn èyí ni onílé ilé tá à ń gbé tún sọ pé òun fẹ́ pé èmi gan tún wá ní àìsàn kan nínú ara tí mo kàn déédéé rí i pé ó bẹ̀rẹ̀ sí ṣe mí. nínú àìsàn yìí ni mo wá sí ìlú Abẹ́òkúta nígbà tí mo máa rí dókítà tó máa ṣe scan wọ́n ní kíní yẹn ti fọ́nká sínú ara mi pé tí wọ́n bá ṣe operation yìí gan mi ò lè lójú oṣù mẹ́ta lọ ṣùgbọ́n ọkọ mi ń sọ fún mi pé ẹni dókítà ló sọ bẹ́ẹ̀ kì í ṣe Ọlọ́run mo undergo operation yìí operation tí mo ń sọ yìí ó ti pé ọdún 12 báyìí. tẹ̀sí tún sì wà láyé ọpẹ́ ní fún mi. ní inú ìpàdé operation tí mo padà sí ìlú Èkó àsìkò tó fún mi ti tó ohun ọba owó tó dẹ̀ kú lákàntì la bá fi wá sí ibi tá a ti gbé bí wa ní ìlú Abẹ́òkúta. ìlú Abẹ́òkúta. pé kí a máa bọ̀ nílé bí àjò bá sán ní èèyàn padà sí ilé. ní ìrìn àjò tá a padà sí ilé ní ìyá mi pè mí pé ó ti tó bẹ́ẹ̀ Olúwa ti sọ pé iṣẹ́ ìránṣẹ́. ibẹ̀ yẹn gangan ló jẹ́ kí n lọ béèrè báyìí ẹ mọ̀ pé ẹni ẹ ti fìgbà kan ṣiṣẹ́ pẹ̀lú evangelist Ebenezer Obey tá a mọ̀ wípé àwọn náà ní ìjọ ńlá gbòòrò kan lórí orílẹ̀-èdè Nàìjíríà yìí nígbà tẹ wá padà wá sílé wá ṣiṣẹ́ ìránṣẹ́ evangelist Ebenezer Obey ìjọ aláṣọ ara ní gospel church ni wọ́n kí ló wá mú yín di gbajúgbajà olùṣọ́ àgùntàn nínú ìjọ kérúbù àti sẹ́ráfù ní gbogbo ìpínlẹ̀ Ògùn léni. nínú ìjọ kérúbù àti sẹ́ráfù ìyá àti bàbá bí mi sí tí èmi náà dẹ̀ ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn gẹ́gẹ́ bí evangelist nínú ìjọ ní headquarter wa ní Òkè Láńtóró tí mo ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí evangelist nínú ìjọ yẹn kó tó di pé a fẹ́ lọ lóyìnbó ló wọnú ẹ̀ tí mo fi dúró ẹni tó lọ ìrìn àjò ká tó padà sí ìlú ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí àwọn ènìyàn máa ń sọ pé àwọn ń gbọ́ ìpè ẹlòmíì àti ẹ̀ máa tọra jẹ pé Olúwa ló pè òun ẹni tí Olúwa bá máa pè gbọ́dọ̀ rí àwọn ìlà lórí ẹlòmíì gan Ọlọ́run ò fi hàn pé òun pè ṣùgbọ́n tèmi mo ní confirmation nítorí pé a mú mi rí ìran ẹ̀ kedere lẹ́yìn ni wọ́n ṣe wá ń túmọ̀ kíní yẹn fún mi pé kì í ṣe ìdí owó mọ́tò lọ́lọ́run pè mí sí gbogbo ìgbà tí a ń ṣe owó mọ́tò náà a rí nǹkan kan mú bọ̀ ń bẹ̀ ìgbà tí mo ṣe wá padà tí mo ṣe wá gbọ́ ohùn sí màmá Grace Ọbátọ́lá lẹ́ni tó ti jẹ́ Ọlọ́run nípè lónìí kí Ọlọ́run kó bá mi fi ọ̀run kẹ́ wọn kí ìpè wọn kó má kú láéláé tí mo wá gbọ́rọ̀ ohun tó le gan ni ohun tó le tí ò ṣe máa ṣàlàyé ohun tó jú rí kí a tó wá di ẹni tí gbogbo ayé mọ̀ lónìí. àmọ́ báyìí ó ti já sọ pé lọ́pẹ́ ni fún Elédùmarè abala bíi kejì tí mo wá fẹ́ ká lọ nísìnyí ẹ ti rìnrìn àjò ẹ mọ̀ta ẹ mọ̀nà ilé tó bá ń béèrè nípa iṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ ti Kristẹni
ẹ mọ̀ nípa ẹ̀ tó jẹ́ pé ẹ lè sọ dáadáa fún wa lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí ọdún mélòó kan sẹ́yìn ẹ lè sọ fún wa ní gbogbo ibi tó jẹ́ apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ẹ ti rìn ẹ lè sọ fún wa ní ilẹ̀ Yorùbá lẹ̀ ń sọ tó gbogbo lẹ́nu yín gẹ́gẹ́rẹ́ yìí ẹ lè sọ fún wa ẹ wá já wò ó ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gbédé dúró sí lọ́wọ́lọ́wọ́ yìí àwọn èèyàn kan máa da ẹ̀bi lé wípé ọ̀rọ̀ ẹlẹ́yà ni wípé ẹ̀yà Yorùbá kan ẹ̀yà Ìgbò kan ni àwọn kan wá máa da ẹ̀bi lé wípé ọ̀rọ̀ ẹ̀sìn ni wípé bó bá jẹ́ wípé àgbà ẹ̀sìn kan kò bá má rí báyìí àwọn kan wá máa da ẹ̀bi lé ìjọba lórí wípé bó bá jẹ́ wípé àṣejọba ètò ìjọba kan tá a ti ń ṣe tẹ́lẹ̀ ni kò bá rí báyìí mo mọ̀ wípé wọ́n ti bí yín nígbà ayé ìjọba ológun ìjọba fìdíhẹ́ ìjọba alágbádá ẹ ti ní gbogbo àwọn òdìrí yìí ohun tó wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tó jẹ́ pé ìlà lórí yìí wá pọ̀ pàápàá jùlọ fáwọn ọmọ ilẹ̀ Yorùbá kí lè rí sí tó wọnú ara wọn. ń ṣe ni lórí ìbéèrè tẹ béèrè yìí ń ṣe ló dàbẹ́ ní pé ìlú ìkànnà dẹ̀ bí àwa sí mọ́ nítorí I could remember in 1993 mo ń ra epo £1 ni mo ń ra sínú mọ́tò mi per litre. £1 per litre. so tó jẹ́ pé £30 nítorí gbà yẹn carburetor mọ́tò là ń lò wọ́n dẹ̀ mẹkáníìkì máa dẹ̀ sọ fún wa pé ká má jẹ́ kó kọjá quarter tank tí n bá wá wọ ilé epo Adéọlá ní ìsàlẹ̀ Aké máa rí epo £30 which means 30 litres. 30,000 fíìlì táǹkì wọn ní ìsìn. ṣùgbọ́n lónìí wọ́n tí mo rí pé ó ṣẹlẹ̀ ní kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn bóyá mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì tàbí ẹ̀sìn alábàáláyé. olùṣọ́ àgùntàn láàrin ó ta kókó ẹgbẹ́ àtúntò. ọ̀pọ̀lọpọ̀ lè sọ pé kí ni ìtumọ̀ olùṣọ́ àgùntàn ṣé ọ̀rọ̀ ọjọ́ ni wọ́n ń béèrè lọ́wọ́ wọn ni gbogbo àwọn tó bá di jẹ́ olórí olùṣọ́ àgùntàn ni wọ́n nítorí gbogbo ènìyàn tó wà lábẹ́ orílẹ̀-èdè àgùntàn ni wọ́n níwájú Ọlọ́run bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni olórí ìjọ lọ́mọ ìjọ jẹ́ àgùntàn níwájú rẹ̀ ṣùgbọ́n àwọn tó wà ní ipò ìṣàkóso ló mismanage ọrọ̀ ajé Nàìjíríà nígbà tí àwa wà ní primary school nígbà ayáwó lọ́wọ́ ògbé oúnjẹ lọ school ṣe ni wọ́n ń pa màálù bí school mẹ́ta papọ̀ ni wọ́n máa fún wa ní oúnjẹ. wọ́n pa màálù fún wọ́n á fún wa lóúnjẹ irú ìtọ́ ń ṣe léni tó jẹ́ oúnjẹ tí ìjọba ń fún. so a rí i pé bákan náà ṣàṣe ń ṣèlú yẹn ẹ̀sìn ṣá ti wà nígbà yẹn náà tá a bá wo ìjọ tó wà ní ìsàlẹ̀ Aké tó jẹ́ first church ní Nàìjíríà ẹ mọ 18 something tó ti wà láyé táǹpé ní St. Aké so ẹ̀sìn ti wà ní gbogbo ìgbà yẹn ìbẹ̀rù Ọlọ́run wà lọ́kàn àwọn olórí wa kò sí ìbẹ̀rù Ọlọ́run mọ́ nínú orílẹ̀-èdè ayé tá a wà yìí kì í ṣe Nàìjíríà nìkan kò sí ìbẹ̀rù Ọlọ́run mọ́ ìbẹ̀rù Ọlọ́run ti ṣàkólọ lọ́kàn àwọn olùṣàkóso so gbogbo olùṣàkóso bí ìgbé ayé wọn àti ọmọ ẹlòmíì tó ti jẹ olórí orílẹ̀-èdè tàbí gọ́fúnà tàbí mínísítà tàbí nǹkan kan owó tí wọ́n ti kó jọ sí ìdílé wọn tó ti bà orílẹ̀-èdè jẹ́ tó yẹ pé wọ́n ti ẹ̀mọ́ tó máa fi ṣe ọrọ̀ ajé àrí èjògbé owó ní Nàìjíríà ìmọ̀lẹ́gbẹ̀ẹ́ ní tó dé bílíọ̀nsì a rí pé mismanagement ni àti mismanage ọrọ̀ ajé orílẹ̀-èdè òun ló sọ wá padà sírú oko aṣálẹ̀ tí a wà yìí. tí tàwa tẹ̀yà wá ń kọ́ ẹ wo ti Yorùbá o níwọ̀n ìgbà kan mo mọ̀ pé tẹ́ ẹjọ́ olùṣọ́ àgùntàn ẹ máa gbọ́ nípa tí wọ́n sọ pé ìkọlù ń wáyé láti ọwọ́ àwọn ajínigbé sáwọn ilé ìjọsìn kan ṣé ẹ̀yà ló wọnú ilé yìí. ẹ̀yà kan ló wọ̀ àwọn èèyàn ló ń yí sí ẹ̀yà àwọn tó jínigbé kí náà ń wá. owó ni. nítorí pé ìlú ò fararọ fún wọn mọ́ àwọn náà fẹ́ meet up àwọn tó wà lókè. àmọ́ àwọn ẹ̀yà kan ni wọ́n ń jínigbé jù lọ́ yan iṣẹ́ yẹn láàyò bí àwọn Fúlàní. àwọn ẹ̀yà Fúlàní àwa náà àwa tó ajẹ́ Yorùbá la tara wa fún Fúlàní. lọ́nà wo sà. ìdí ni pé gbogbo àwọn tẹ́ ẹ rí ní ipò ìṣàkóso yẹn gbogbo màálù tẹ́ ẹ rí káàkiri tó ń jẹ oko olóko yẹn àwọn náà ni wọ́n àwọn náà kó Fúlàní wọlé so ọ̀pọ̀lọpọ̀ ìyà tá à ń jẹ ọwọ́ ìjọba la ti ń jẹ. ìjọba ni Fúlàní. ìjọba ni Fúlàní. ìjọba ni Fúlàní nítorí pé àwọn tí wọ́n wà ní ipò agbára
ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ baálẹ̀ míì nítorí pé Fúlàní tọrọ ọlẹ̀ lọ́wọ́ wọn baálẹ̀ fẹ́ wúyì ó ti fún baálẹ̀ ní màálù so baálẹ̀ ti jẹ bẹ́ẹ̀ ni ó ti jẹ́ dodo ẹnu baálẹ̀ ò lè sọ òdodo mọ́ ibi tá a bá tara wa nìyẹn nítorí baálẹ̀ náà fẹ́ jẹ́ kí ó fẹ́ di ìlú mọ̀ọ́ká àwọn olówó kọ̀ọ̀kan ní Nàìjíríà àwọn ló lọ gbé Fúlàní wọlé mo lọ ra ẹran ní Ìsolú ni mo rí i pé ẹni tó lẹ́ran kì í ṣe Fúlàní yẹn wọ́n sanwó iṣẹ́ fún wọn ni. Fúlàní ló tẹran fún yín. Fúlàní ló tẹran ṣùgbọ́n ẹni tó lẹ́ran kì í ṣe Fúlàní. sòtírù Fúlàní yẹn bá wá ń kọjú sí ọmọ Yorùbá inú ọmọ Yorùbá tó gbéṣẹ́ lé Fúlàní lọ́wọ́ ní ọmọ ọdún máa dùn pé ẹran òun àti ọrọ̀ ajé òun. ẹ wò ó bí kò lé òpani tòde ò lè pani òun náà láti gbọ́ yẹn àwọn ní àwọn àgbà ló tó rò ó lọ́ba ló tó rí ló tó eyín rí fọ̀ òun náà láti gbọ́ kúlẹ̀ láti bí ìrìn àjò yẹn bí ó ṣe wá nítorí mi ìfẹ́ da yẹn lágara bá mi olùṣọ́ àgùntàn mọ́sínà apọ́sítù mi Ọbátọ́lá tí wọ́n ti jẹ́ chaplain ẹ pé ayé chaplain lẹ́ẹ̀kan kí ni ìtumọ̀ yẹn sà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú ìtẹ̀síwájú nínú iṣẹ́ Ọlọ́run chaplain officer ni mo jẹ́ tí mo jẹ́ lieutenant general nínú chaplain àwọn ọmọ ogun nínú iṣẹ́ ìránṣẹ́ a dẹ̀ rí ẹni tó bẹ̀rẹ̀ táǹpẹ̀ ní chaplain yìí ó jẹ́ ẹ̀hún ní bíbélì tá à ń kà nínú bíbélì pé táǹpẹ̀ ní aláàánú Samaria a rí kí n ṣe onígbàgbọ́ àwọn pagan ni wọ́n àwọn ẹlẹ́sìn àbáláyé ni wọ́n ṣùgbọ́n nígbà tí ó rí arákùnrin tí ó wà ní ìdùbúlẹ̀ àìsàn tó wà ní ìhòòhò pásítọ̀ kọjá ń bẹ̀ kò wò ó ọlọ́lá kọjá ń bẹ̀ kò wò ó so tí a bá pè yàn ní chaplain apostle ìyẹn ni pé ó jẹ́ ẹni ìyàsọ́tọ̀ láàrin àwọn òjíṣẹ́ Ọlọ́run ẹni tó ti ẹ̀ńdàgbò ẹ̀kọ́ ẹni tó jẹ́ aláàánú ènìyàn ẹni tó ṣe ìṣàkóso ìjọ Ọlọ́run pẹ̀lú àánú tí kì í ṣe pé inú ẹ̀ ló pè é àwọn ni ẹni ìyàsọ́tọ̀ tá à ń pè wọ́n ní chaplain so ó yàtọ̀ sí òjíṣẹ́ Ọlọ́run tí ò ní ẹ̀kọ́. òun náà ni àti gbọ́tọ́ tó bá wà yàn lákòótán ẹ bá fẹ́ rìnrìn àjò ẹ fún wọn lámọ̀ràn ẹ sì bá ń fún ilẹ̀ Yorùbá ẹ bá ń fún wọn lámọ̀ràn ká mọ̀ lọ́nà. àmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo ojú tí ó ń wò mí àti etí tó ń gbọ́ mi pàápàá lórí àwọn ọ̀dọ́ nítorí pé àwọn ní ògo ọjọ́ ọ̀la wa we need to be very very careful in life ká má gbọ́ kùkù òjò ká lọ dominú agbádá nù òun ló ṣe ọ̀pọ̀lọpọ̀ tó wà nílò ìbò ń pe àwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tá à ń gbàdúrà fún torí ibi tí wọ́n ń sá lọ náà kò fararọ ọ̀pọ̀lọpọ̀ ti ta ilé àti ọ̀nà nígbà tó dọ̀hún tán ó rí i pé kò nǹkan tí mo fẹ́ advice wa ni pé tí a ò bá ní ènìyàn pàtàkì tó dúró ní ọ̀hún tó ń sọ fún wa ká máa bọ̀ ìbá dáa ká dúró sí ibi tí a wà nítorí pé láàárín 100 ènìyàn 10% wọn olórí ọ̀nà àbáyọ ní ìlú òkèèrè ọ̀pọ̀lọpọ̀ wà lọ́hùn bàbá ìlú òyìnbó ni wọ́n ò jẹ́ nǹkan kan ní Nàìjíríà ẹ má jẹ́ ká wo àwọn tó wà lọ́hùn tí wọ́n ń sẹ́ǹdì owó sílé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà wọ́n ṣiṣẹ́ tí inú Ọlọ́run dùn sí lọ́hùn jìbìtì bí nǹkan àfọ́rá lọ́pọ̀lọpọ̀ ń lù lọ́hùn tí à ń wò wọ́n gẹ́gẹ́ bí role model pé àwa náà fẹ́ lọ lè mo rọ̀ wá tí a bá ní iṣẹ́ tí a yàn láàyò ní orílẹ̀-èdè yìí nítorí tá a bá ní káàrò owó tẹ ẹni máa lọ sí London ló súnmọ́ wa jù nínú ìrìn àjò yìí London ló súnmọ́ Nàìjíríà jù tí ó jẹ́ 6 hours journey tí a bá wà wẹ́n tó fẹ́ lọ sí London sí ó ní kéré kò sí bó ṣe fẹ́ ṣe á ní 6 million naira. 6 million naira. with 6 million naira tó ṣòwò. tí ènìyàn bá ní ọpọlọ tó mọ tó ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà á di ènìyàn bá a ṣe wípé ọrọ̀ ajé Nàìjíríà yìí bàjẹ́ tó á di ènìyàn mo fẹ́ jápa máa rò pé pa tí wọ́n fi sí ẹ̀yìn já yẹn má jẹ́ kó sọ ẹ̀mí rẹ̀ ni mo rọ̀ wá mo dẹ̀ bẹ̀ gbogbo ènìyàn ẹ jẹ́ ká ní ìfẹ́ Ọlọ́run ní ọkàn ayé wa ohun ayé ni gbogbo wa ń lé káàkiri àti gbàgbé Ọlọ́run ọ̀rọ̀ Kristi mo fẹ́ fi káàdì ẹ̀ ó ní ìjẹ́ tí n bá máa padà dé ǹjẹ́ máa bá ìgbàgbọ́ nínú ayé
gbogbo ènìyàn ó ní gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. níwájú Ọlọ́run gbogbo bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kì í ṣe gbogbo ẹni tó rìnrìn àjò ló ṣe oríire, tó mo rọ̀ wá ẹja béèrè ohun tí ìṣẹ̀dá wa ń fẹ́, ká má kẹ́gbẹ́ ẹgbẹ́ tá à ń kó òun ló ń fà wá sí ibi tí à ń bá ayé ara wa, nítorí pé àwa náà kó ẹgbẹ́ la ṣe jìyà lọ káàkiri ìrìn àjò tá a jẹ́. So ṣùgbọ́n tí a bá dúró de ohun Olúwa àti pé bí Ọlọ́run bá fẹ́ ṣe ohun kan ìrọ̀rùn ló máa ń bá dé, ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ ṣe fúnra rẹ̀ á máa lágbára, á máa là lórí ẹ̀ ló fi ń rí bẹ́ẹ̀. Mo rọ̀ wá ẹ jẹ́ kí a ṣe ohun gbogbo bó ti tọ́ àti bó ṣe yẹ, Ọlọ́run á dì wá mú o. Àmín àmín àmín. Ẹ bá ń dárúkọ yẹn lẹ́ẹ̀kan sí fún wa. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Most Senior Apostle Ọbátọ́lá tí mo jẹ́ minister in charge ìjọ CNS Ògo Olúwa Òkè Ìràpadà ní ìlú Ọbántòkò ní Abẹ́òkúta ní ìlú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. ní ìpínlẹ̀ Ògùn níbí. Ẹ ṣeun púpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa, ṣùgbọ́n ẹ má gbàgbé láti bá wa pín ẹ̀ share rẹ̀ jẹ́ kó délé kó dòkò pátápátá. Èmi ti yín tòótọ́ Ìṣọ̀lá Akérèfínú Ìṣọ̀gbọ́n olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ará akínní ní màjọ́ méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì ní ọ̀ á pàdé ayọ̀ láṣẹ Elédùmarè. Ó dàbọ̀.